òyìnbó kan wà tí a ń pe orúkọ rẹ̀ ní Susan Wenger. Ó wá bí early 50s. Ìgbà yẹn ló wá tẹ̀dó sí ìlú Òṣogbo. Ìlú Ẹdẹ ló wá òun àtòun àti ọkọ ẹ̀ Olibaya. Bó ṣe gbọ́ pé àwọn ọdún kan wà nílùú Òṣogbo. Ọlọ́bàtálá òun náà ni ìyá wa. Bá a ṣe gbọ́ nínú ìtàn nígbà tó wá ní early 50s yẹn, ó wá àtòun àti ajá ẹ̀ tó máa ránṣẹ́ títí. Èrè rẹ̀ ní ìrántí gbogbo àwọn iṣẹ́ takuntakun tó ṣe sí ìlú Òṣogbo. Ó kú ní on the 15/1/2009. Èrè ìyá àdùnní ní at the age of 94. Àwọn bàbá tó bá ṣiṣẹ́ tó dúró tì tó fi mọ ìtàn ibi orúkọ wọn ni bàbá Ọláyíwọlá Ọlọ́ṣun, bàbá àfin oníṣẹ̀kẹ̀rẹ̀, bàbá alárápé làṣìṣì àyànṣọlá onílù. Susan kọ ọkọ ẹ̀ Olibaya tó mú wá sí ìlú Nàìjíríà, ó wá fẹ́ bàbá àyàn. Ó kú ní bí ọdún 15 sẹ́yìn. Ibi tá a sí ààrẹ ibi náà ni, àmọ́ bí ó rí ẹ̀ àfihàn àwọn àlejò. Okay. Ibi ìlàmọ̀ sí Ọ̀ṣun ọlọ́mọ yọyọ. Gbogbo àwọn àgàn tó ń wojú Olúwa fún ọmọ. Ibi tí wọ́n kọ́kọ́ wá ní wọ́n ti wá tọrọ ọmọ. Òun la pè ní Ọ̀ṣun ọlọ́mọ yọyọ, máa rí bí ọmọ ṣe yí ká. Tó bá ti wá tọrọ ọmọ, nǹkan tó bá wá ní lọ́kàn pé tó Ọ̀ṣun ti bùn àwọn ọlọ́mọ o, wọ́n wá mú ẹ̀jẹ̀ tí wọ́n jẹ́, wọ́n á mú lọ sí odò. Okay. Àwọn tó bá ń wojú Olúwa fọ́mọ. Okay, bí lọ́mọ àti wá. Bí tó máa wá tọrọ ọmọ. Okay. Ojúbọ ìsìn. Ẹ dẹ̀ mọ̀ pé kìí ṣe èṣù tó ń pààyàn, kìí ṣe àṣetánì. Ó ní ìdílé kan tó tiẹ̀ jẹ́ pé orúkọ bàbá bíi irú mo fi tọ̀tọ̀ dárúkọ bàbá Ìṣúlékè, Ẹ̀ṣúbùnmi, àwọn oríṣiríṣi ara ìránṣẹ́ Olódùmarè náà ni. Ara ìránṣẹ́ Olódùmarè ni èṣù. Ó ní wọ́n bá ti ń sọ pé àwọn òwe kan wọ́n máa ń pa bí òwe pé èṣù má ṣe ní ibi tó ti ń bọ̀ ní kó lọ. Oníkan tí bóyá ó sọ pé lágbájá nǹkan báyìí ló fi ṣe mí. Ó wá rán èṣù, ó wá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ pé kó lọ ṣe léṣe. Ó dẹ̀ débẹ̀, ó rí pé nǹkan tó sọ irọ́ ló wà ńbẹ̀ pátá. Ó máa padà wá bá èèyàn yẹn pé irọ́ nǹkan burúkú ló ní kí n wá ṣe. Ìwọ́n fi máa sọ pé èṣù má ṣe mí ibi téyàn ti ń bọ̀ ní kó kọrí sí. Àbájáde arúgbánì. Àbájáde arúgbánì. Ọ̀jáde ìwọlé òní jẹ́ ti rìn. Àwọn ẹlẹ́sìn ìgbàlẹ̀ tó mójú tó bílì. Ẹ̀mí ní àbáwọlé àfin. Àwọn kan yóò tó wà ní àbájáde ìfẹ́. Wọ́n rìkọ́ọ̀dù. Okay, àmọ́ ẹ̀. Ibi ni àwọn màmá wa tó wà ní tó mójútó Ọ̀ṣun tó mójútó ojúbọ ni. A ní ní àbáwọlé àti àkọ́kọ́, a dẹ̀ tún ní àbájáde. Ìfẹ́ káàbọ̀ sí inú Ọ̀ṣun. Ló káàbọ̀. Ìfẹ́ káàbọ̀ sí ààfin àkọ́kọ́ nílùú Òṣogbo. Ààfin àkọ́kọ́ nílùú Òṣogbo. Ibẹ̀ là ń lọ yìí. A ní àwọn oríṣiríṣi ibi tí wọ́n ti ń bọ lóríṣiríṣi ìdí ẹgbẹ́ bí gbogbo àwọn tó bá ń lọ́kọ ọ̀run òun ní ìdí ẹgbẹ́ nì. Ìdí ẹgbẹ́. Gbogbo àwọn tó ń lọ́kọ ọ̀run tó láyà ọ̀run ibi tí wọ́n ti máa ń tí wọ́n ti ń yà wọ́n nì. Eré ìbejì. Ẹ ti mọ̀ pé Ọ̀ṣun wa ọmọ ló máa ń fún yàn. Ògún ló wà ní ọwọ́ àlàáfíà mi.
ògún látàyé oṣù mọ́lẹ̀ olómi ilé fẹ̀jẹ̀wò òláṣọ nílé ìmọ̀kímọ̀ bóra òkè àfi àkọ́kọ́ rè ṣọ̀pọ̀nà alájèrè bàbá àgbà òní ibi tí àfi àkọ́kọ́ wà ní ibi tó wọ́n kọ́kọ́ kọ́ àfi àkọ́kọ́ sínú ibẹ̀ náà ni arúgbá ti máa jókòó wọ́n bá ti gbé igbá wọ́n fi lọ ṣètùtù sí Ọ̀ṣun ibẹ̀ náà ni ó ti rẹjú tó bá ti wá dìrọ̀lẹ́ a máa lọlé agbé igbá yẹn a gbé lọ ibi tí ààfin wà ọba tó bá dẹ̀ wà lórí oyè ó ní ibi tí àwọn bàbá ńlá ẹ̀ tó ibi ìjókòó tí wọ́n jókòó ó wà nínú ilé àmọ́ àní ẹ̀tọ́ àti lọ sí àti wọbẹ̀ ibi yàrá ìgbàlejò ní ìgbà Ọ̀ṣun ni ẹ rí odò omi tí wọ́n rí nì ibẹ̀ lóhùn yẹn ti jáde lọ́jọ́ kìíní àná Òṣó Igbó Lárò Òye Ògìdán Tìmẹ̀yìn gbogbo ìkòkò aró mi lẹ ti fọ́tọ́ ibẹ̀ wọ́n ti mú orúkọ Òṣogbo jáde àwọn náà tún wá dẹ̀ pé Òṣó Igbó pẹ̀lẹ́ Òṣó Igbó rọra láti ọdún náà ó dẹ̀ sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ wá máa bọ òun lẹ́ẹ̀kan lọ́dún ó la mọ̀ sí ọdún Ọ̀ṣun Òṣogbo tí a máa ṣe ẹ jẹ́ ká lọ sí ojúbọ níbi tí òun yẹn náà ti jáde. èrè tó wà lọ́ọ̀kan ẹ̀ ó rẹpítẹ́ǹtì Ọ̀ṣun fúnra ẹ̀ ó kí yín káàbọ̀ pé gbogbo èèyàn ló ń pè níwọ̀ oòrùn nílà oòrùn gbogbo yín ló ń pè ibi tí ohun yẹn ti jáde ni tẹ bá wá síbi pé ẹ fẹ́ bu omi wọn ó lè yín padà fáwọn òní omi ń bí àgbo ni wọ́n máa ń pè òní wọ́n máa fi ń kọrin sẹ́lẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́ṣùn fi ń wẹ̀ ẹ̀mọ rẹ̀ kí dókítà ó tó dé ẹ káàbọ̀ sí ojúbọ Ọ̀ṣun. ẹ ṣeun náà ẹ̀yin aráalé gẹ́gẹ́ bá a sọ fún yín pé Ọ̀ṣun Òṣogbo ibẹ̀ ni a wà yìí fún ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ wà nílé tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan ń gbọ́ Ọ̀ṣun mọ bí ìtàn Ọ̀ṣun bó ṣe bẹ̀rẹ̀ òun náà ni a ní ká wá láti iléeṣẹ́ Àlùjọ FM láti wá fi fún gbogbo ẹ̀yin aráalé kí ẹ lè mọ bí ó ṣe ń lọ odò tí ẹ ń wò yìí ni Ọ̀ṣun odò Ọ̀ṣun bẹ́ẹ̀ ni ibẹ̀ ni àwọn àbáyé ibẹ̀ ni wọ́n ti ń bọ Ọ̀ṣun ní ọdọọdún ìyẹn ní ẹ̀ẹ̀kan ní ọdún gẹ́gẹ́ bá àwọn ìyá wa ṣe sọ wọ́n ní ní ayé ìgbà yẹn wọ́n ní àwọn ibi tí wọ́n ti máa ń gba àlejò òun lẹ́ ń wò yìí palace àkọ́kọ́ wọ́n lòun lẹ́ ń wò yìí ààfin àkọ́kọ́ wọ́n lòun nìyẹn á jẹ́ pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ òun náà la ní ká wá fi sójú ẹ̀yin aráalé kí ẹ lè rí bí ó ṣe ń lọ ẹ ṣe gan ìyá wa àbótú ìgbọ̀n àwọn kankan mí méjì kẹ́kẹ́ fi hàn wá. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí a tún lọ wọ̀ wọ́n kan yẹn.